Bàtàbólúwàrí númọ́lẹ̀ ọ̀rọ̀ rẹ̀, ọ̀nà wa yóò ti ní mọ́lẹ̀ tó. Bàtà bá ń ṣe fẹ́rẹ̀, òun yóò máa bá wa gbé, àti àwọn tó gbẹ́kẹ̀ wọ́n rẹ̀. Mo kí wa pé a kú ìsinmi lónìí ẹ̀yin ènìyàn Ọlọ́run. Olúwa yóò fún ọkàn wa ní ìsinmi àti àlàáfíà. Olúwa yóò fi wá lọ́kàn balẹ̀. Èmi ni àlùfáà àti ọ̀mọ̀wé Bámidélé Ọlásùpọ̀ Oyègòkè, olùṣọ́ àgùntàn ìjọ Mushin Baptist Church Lagos. Mo ń gbàdúrà fún ọ lónìí wípé Olúwa yóò dá sí ọ̀rọ̀ ayé rẹ, pé ìrètí rẹ nínú Olúwa lọ́dún yìí kò ní já sí asán. Oore ọ̀fẹ́ Kristi yóò tó fún ayé rẹ ní gbogbo ọ̀nà rẹ. Ó yá gba oore ọ̀fẹ́ láti ṣe rere, gba oore ọ̀fẹ́ ìbùkún, oore ọ̀fẹ́ àlàáfíà, oore ọ̀fẹ́ ìṣẹ́gun, ní orúkọ ti Bàbá, ní ti Ọmọ àti ní ti Ẹ̀mí Mímọ́. Àmín. Bíbélì tí a ó kà ó wà nínú ìwé Jákọ́bù orí 3 ẹsẹ̀ 1 àti 2. Jákọ́bù orí 3 ẹsẹ̀ 1 àti 2. Ẹ̀yin ará mi, ẹ má jẹ́ olùkọ́ni púpọ̀, kí ẹ̀yin kí ó mọ̀ pé àwa ni yóò jẹ̀bi jù. Nítorí nínú ọ̀rọ̀ púpọ̀ ni gbogbo wa sì ṣe. Bí ẹnìkan kò bá sì ṣe nínú ọ̀rọ̀, òun náà ni ẹni pípé, òun náà ni ó sì lè kó gbogbo ara rẹ̀ ní ìjánu. Èyí ni ọ̀rọ̀ Olúwa. Kí Olúwa kó bùkún ọ̀rọ̀ rẹ̀ sí ìgbàlà ọkàn wa. Àmín. Lónìí, orí ọ̀rọ̀ tí a ń kíyèsí òun ni kíkó ahọ́n wa ní ìjánu. Kó ahọ́n rẹ̀ ní ìjánu. James tàbí Jákọ́bù, arákùnrin Olúwa wa Jésù Kristi ni ẹni tó kọ ìwé yìí. Ó ní aládarí àwọn ìgbìmọ̀ ìjọ ní Jerusalem. Ó kọ ìwé rẹ̀ yìí sí àwọn ẹ̀yà 12 tí ó fọ́n káàkiri gbogbo àgbáyé. A rí eléyìí nínú ìwé Jákọ́bù orí 2 ẹsẹ̀ 5 àti orí 5 ẹsẹ̀ 7 sí 8. Ó jẹ́ kó di mímọ̀ fún wa pé gbogbo àwọn ènìyàn ni wọ́n fẹ́ jẹ́ olùkọ́ni. Wọ́n fẹ́ jẹ́ àwọn tí ó máa ń sọ̀rọ̀ ní àwùjọ, gẹ́gẹ́ bí àwọn apọ́stélì, gẹ́gẹ́ bí àwọn evangelist, gẹ́gẹ́ bí àwọn wòlíì tàbí olùṣọ́ àgùntàn àti olùkọ́ni. Wọ́n sì ti gbàgbé wípé kìí ṣe pé ká kọ́ ènìyàn nìkan, ṣùgbọ́n ẹ̀kọ́ tí a rí bímú nínú ohun tí a ń kọ́ni ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀. Nítorí náà ni mo ṣe fẹ́ bi ìwọ olùgbọ́rọ̀ mi lónìí, gẹ́gẹ́ bí olùkọ́ni tàbí aṣíwájú nípòkípò tí o bá wà. Báwo ni ọ̀rọ̀ ẹnu rẹ, èyí tí o ń sọ, ṣé ó ń gbéni ró ni àbí ó mú kí àwọn ènìyàn kó rí ìjákulẹ̀? A ní láti gba ọ̀rọ̀ yìí wò. Ǹjẹ́ ọ̀rọ̀ tí a ń sọ ṣó kún fún ìtùnú àti ìgbéniró, àbó mú kí ìjákulẹ̀ kó bá àwọn ènìyàn? Ẹ̀yin ènìyàn Ọlọ́run, lónìí a gbọ́dọ̀ mọ̀ wípé ọ̀rọ̀ tí a ń sọ ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀ nípa rí ìgbésí ayé tí a ń gbé àti àwọn ìwà tí a ń wù. Nínú ìwé Òwe, a fi hàn wá ọ̀nà 4 pàtàkì èyí tí a ń gbà sọ̀rọ̀. Ọ̀nà 4 pàtàkì èyí tí a ń gbà sọ̀rọ̀. Ọ̀nà àkọ́kọ́ òun ni àwọn tí a kó ní ìjánu. Àwọn tí a kó ní ìjánu. Ọ̀nà kejì ni àwọn tó bìkítà. Àwọn tó bìkítà. Ẹlẹ́ẹ̀kẹta ni àwọn tó dìmọ̀lù. Àwọn tó dìmọ̀lù. Ẹlẹ́ẹ̀kẹrin ni ahọ́n èyí tí kò bìkítà rárá, èyí tó jẹ́ no break no jar, tí ó kàn sọ ohun tí ó bá rí. Ahọ́n tó kó ara rẹ̀ ní ìjánu nínú ìwé Òwe orí 10 ẹsẹ̀ 14 dé 19. Òwe orí 10 ẹsẹ̀ 14 àti 19, àti ìwé Òwe orí 11 ẹsẹ̀ 12 àti 13. Ó sọ fún wa nípa irú ahọ́n bẹ́ẹ̀, èyí tí ó kó ara rẹ̀ ní ìjánu. Irú ahọ́n yìí a máa ronú jinlẹ̀ kó tó di pé wọ́n sọ ọ̀rọ̀ jáde. Irú ahọ́n bẹ́ẹ̀ mọ̀ wípé lọ́pọ̀lọpọ̀ ìgbà àti èèyàn bá dákẹ́, ó ní ìtumọ̀, ó sì jẹ́ èyí tí ó dára, ó sì jẹ́ èyí tí ó jẹ́ wúrà. Ahọ́n tí
à ń pa á mọ́ yìí tó ń kó ara rẹ̀ ní ìjánu yìí ó jẹ́ ahọ́n tó máa ń fúnni ní ìmọ̀ tí ó sì ń gbé ní ró. Ahọ́n kejì òun ni ahọ́n tó bìkítà, gẹ́gẹ́ bó ti wà ní ìwé òwe orí 10 ẹsẹ̀ 22 àti ìwé òwe orí 12 ẹsẹ̀ 20. Ó jẹ́ ahọ́n èyí tí ó máa ń sọ òótọ́ ọ̀rọ̀. Ahọ́n tó bìkítà máa ń sọ òótọ́ ọ̀rọ̀, ó máa ń sọ ọ̀rọ̀ tó ń gbé ní ró, ó máa ń sọ ọ̀rọ̀ tó ń fini lọ́kàn balẹ̀, ó máa ń sọ̀rọ̀ ayọ̀, ó máa ń sọ̀rọ̀ ìbùkún, ó máa ń sọ̀rọ̀ ìtùnú, ó sì di ahọ́n èyí tó ń sọ̀rọ̀ oore ọ̀fẹ́ àti àlàáfíà. Kẹ́ hallelujah. Ahọ́n kẹta òun ni ahọ́n tó dìmọ̀nì. Ó wà ní ìwé òwe orí 6 ẹsẹ̀ 11 sí 14 àti ìwé òwe orí 8 ẹsẹ̀ 13. Irú ahọ́n bẹ́ẹ̀ ó jẹ́ ahọ́n èyí tó kún fún irọ́, àrékérekè, ọ̀rọ̀ ẹ̀yìn. Ó jẹ́ aláyídáyídà èyí tí ó máa ń yí òtítọ́ kò. Ahọ́n kẹrin òun ni ahọ́n tí kò bìkítà rárá. Ahọ́n tí ò bìkítà rárá, ahọ́n no break no jam. Ahọ́n yìí òun ni àkọsílẹ̀ ní ìwé òwe orí 10 ẹsẹ̀ 22 àti ẹsẹ̀ 22 pẹ̀lú ìwé òwe orí 11 ẹsẹ̀ 9. Irú ahọ́n bẹ́ẹ̀ ó jẹ́ ahọ́n tó kún fún irọ́ pípa, òpùrọ́. Ahọ́n bẹ́ẹ̀ kún fún ègún àti èpè. Irú ahọ́n bẹ́ẹ̀ ló tètè máa ń bínú, ló máa ń sọ ọ̀rọ̀ èyí tó máa ń dá ìjà àti wàhálà sílẹ̀ ní àwùjọ. Kẹ́ hallelujah. Ará mi olùfẹ́, àwọn ọ̀nà wo ni à ń gbà sí ahọ́n wa lò? Àwọn ọ̀nà wo o ni à ń gbà sí ahọ́n wa lò? Àwọn ọ̀nà wọ̀nyí la ní láti kíyèsí gẹ́gẹ́ bí ẹni tí ó wà lábẹ́ ohùn yìí tí ó ń gbọ́ ọ̀rọ̀ yìí lónìí, wípé à ń sí ahọ́n wa lò nígbà tí a bá ń sọ̀rọ̀ ẹ̀yìn, tí a bá ń sọ̀rọ̀ àwọn ẹlòmíràn lẹ́yìn. À ń sí ahọ́n wa lò nígbà tí a bá ń sọ ọ̀rọ̀ èyí tí ó lè bi ẹlòmíràn ṣubú, tí a bá ń sọ̀rọ̀ èyí tó mú kí àwọn ẹlòmíràn kọ́ kọsẹ̀ tàbí kí wọ́n ṣubú. Nígbà tí à ń sí ahọ́n wa lò, ó jẹ́ ìgbà tí a bá ń sọ̀rọ̀ ìgbéraga, ohun tí a ò tó tí a ń pera wa bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ náà ni à ń sí ahọ́n wa lò nípa sísọ ọ̀rọ̀ àlùmọ̀kọ́rọ́yí láti tan àwọn ènìyàn jẹ. Nígbà tí a bá ń ṣe àpọ́npọ̀ ọ̀rọ̀, tí a bá ń ṣe àpọ́npọ̀ ọ̀rọ̀, tí a bá ń sọ̀rọ̀ ní ọ̀nà tí ó fi dùn ún gbọ́, tí a sì yẹ àpọ́npọ̀ rẹ̀, à ń ṣe ahọ́n wa lò. Nígbà mìíràn ẹ̀wẹ̀, ó lè jẹ́ àkókò tí a ń kùn ni à ń ṣe ahọ́n wa lò. Ọ̀rọ̀ ẹ̀tàn náà ń kọ́, ká máa sọ̀rọ̀ ẹ̀tàn àti irọ́ pípa. Àwọn ọ̀nà wọ̀nyí ó ní à ń gbà tí a fi ń ṣì ahọ́n wa lò. Ìwọ lè béèrè ìbéèrè yìí nígbàkúgbà tó bá fẹ́ dá sí ọ̀rọ̀ tàbí bá fẹ́ sọ̀rọ̀ ní àwùjọ, wípé sí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí só jẹ́ òtítọ́, ǹjẹ́ ohun tí mo fẹ́ sọ só jẹ́ òdodo, só kodoro ọ̀rọ̀ ó ní mo fẹ́ sọ. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ṣé ó ṣe pàtàkì lákòókò tí mo fẹ́ sọ yìí? Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí só gbé ẹlòmíràn ró? Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí só mọ́gbọ́n dání? Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí só mú ìtùnú wá? Só jẹ́ èyí tí ó lè fi ènìyàn lọ́kàn balẹ̀, tí èèyàn lè rí ayọ̀ níbẹ̀? Só jẹ́ èyí tó lè mú àlàáfíà àti oore ọ̀fẹ́ wá? Ará mi olùfẹ́ tó ń gbọ́ ọ̀rọ̀ yìí lónìí, báwo láti wá ṣe tí a ó fi bọ́ lọ́wọ́ ahọ́n, tí a ó fi lo ahọ́n wa ní ọ̀nà tí ó tọ́ àti èyí tí ó yẹ níwájú Olúwa? Ọ̀nà àkọ́kọ́ ó ní pé ká gba ẹ̀mí mímọ́ Ọlọ́run láàyè láti darí ọkàn wa nígbà tí a bá fẹ́ sọ̀rọ̀, láti darí ahọ́n wa nígbà tí a bá fẹ́ sọ̀rọ̀. Nígbà mìíràn a gbọ́dọ̀ gba ìbáwí, a gbọ́dọ̀ kọ́ bí a ti gba ìbáwí. Lẹ́yìn eléyìí, nígbà tá a bá ní nǹkan kan sọ, ó dára ká dákẹ́, ká má sì dá sí ọ̀rọ̀, ká má bàa sísọ. Lórúkọ Jésù ò ní sísọ. Bákan náà ni a gbọ́dọ̀ gbìyànjú ká sáápọn láti sọ ọ̀rọ̀ èyí tí ó mú inú Ọlọ́run dùn, tí yóò jẹ́ èyí tí ó mú ìdàgbàsókè àti ìbùkún bá àwọn ènìyàn. Ìwé orin Dáfídì orin 24 ẹsẹ̀ 12 sí 14 ó fún wa ní àwọn ọ̀nà pàtàkì tí a lè gbà kó ahọ́n wa ní ìjánu, tí ó sì lè ràn wá lọ́wọ́ nípa àwọn bí a ti ń sọ̀rọ̀ ní àwùjọ àti bí a ti ń kó àwọn ènìyàn ní àwùjọ. Ohun kan àkọ́kọ́ tí onísáàmù ń sọ fún wa ó ní pé ká pa ahọ́n wa mọ́ kúrò nínú ibi,
ohun tó bá jẹ́ ibi, ohun tó bá jẹ́ èké, ohun tó jẹ́ ọ̀rọ̀ ẹ̀tàn, ohun tó jẹ́ ọ̀rọ̀ tó ń bi ènìyàn lulẹ̀, ohun tó jẹ́ ọ̀rọ̀ tí ò gbéniró, kí a kó ahọ́n wa níjànú ká má ṣe sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀. Ohun kan mìíràn tí onísáàmù sọ fún wa ni pé kí a kọ́ bí a ti ṣe rere, kí a kọ́ bí a ti ṣe rere, ká má ṣe hùwà ẹ̀ṣẹ̀, ká má ṣe sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀, ká kọ́ bí a ti ṣe rere, ká sọ̀rọ̀ rere èyí tí ó mú kí àwùjọ wa kó ní àlàáfíà, èyí tí ó mú kí àwùjọ wa kó ṣe é gbé. Ohun kan kẹta tí onísáàmù sọ fún wa lọ́nà tí a fi lè kó ahọ́n wa ní ìjánu, ó ní pé ká máa lépa àlàáfíà, ká máa wá àlàáfíà kí a sì máa lépa rẹ̀. Ará olùfẹ́, gbé ìgbésẹ̀ lónìí láti jẹ́ ẹni tó ń kó ahọ́n rẹ̀ ní ìjánu, láti kọ́ bí a ti sọ ọ̀rọ̀ rere, láti kọ́ bí a ti sọ ọ̀rọ̀ tó ń gbé nírú, láti kọ́ bí a ti sọ̀rọ̀ àlàáfíà, láti kọ́ bí a ti sọ̀rọ̀ orí ọ̀fẹ́. Gbà tó ń ṣe léyìí, mo fẹ́ kó o gbé ìgbésẹ̀ láti gba Jésù ní Olúwa àti olùgbàlà ìgbésí ayé rẹ̀, láti ràn ọ́ lọ́wọ́ láti lè ṣe gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀ nínú ayé yìí. Gbẹ́kẹ̀lé Jésù lónìí, gbà á gbọ́, ọ̀rẹ́ rẹ ni, máa tẹ̀lé lẹ́yìn, gbọ́ràn sí lẹ́nu, kó o sì máa sìn ín. Gbà tó ń ṣe léyìí, yóò dára fún ọ ní orúkọ ti Bàbá, ní ti Ọmọ àti ní ti Ẹ̀mí Mímọ́. Àmín. Jẹ́ kí a tẹríba láti gbàdúrà. Ọlọ́run ayérayé, a dúpẹ́ fún ìránnilétí ọ̀rọ̀ rẹ lónìí. Jésù ọmọ Ọlọ́run, gba ọpẹ́ wa. A béèrè fún agbára rẹ, torí a ò lágbára kankan lórí ahọ́n wa. Ẹ̀mí Mímọ́ ràn wá lọ́wọ́ láti kọ́ bí a ti kó ahọ́n wa ní ìjánu, láti kọ́ nígbà tó yẹ ká sọ̀rọ̀ àti ìgbà tó yẹ ká dákẹ́. Oore ọ̀fẹ́ tá ò fi ní sísọ, oore ọ̀fẹ́ tá ò fi ní síṣe, oore ọ̀fẹ́ tá ò fi ní síwàwù, Olúwa fi fún wa bí a ti ń bọ̀ ọ́ lórúkọ Jésù. Olúwa má jẹ́ ká já okulẹ̀. Láti àkókò yìí lọ, ìrànlọ́wọ́ látòkè wá kó jẹ́ ìpín tiwa. Bẹ́ẹ̀ ni yóò rí ní orúkọ ńlá ti Jésù Kristi Olúwa wa. Àmín. A kò lè fẹnu sọ bí fẹ́rẹ̀ tí pọ̀ tó, títí a ó fara wa rúbọ. Àánú tí ó ń fi àtayọ̀ tó ń fún ni, jẹ́ ti àwọn tí